Alhamdulillah. Adáwọ́pẹ́ fún Ọlọ́run. Eléyìí tí akọ̀fẹ́sáré fi mú wá fún wa láàrin àsìkò díẹ̀, òun náà ni tí a pè ní àdìọ́kàn tó lálàáfíà nípa àwọn ànábì Ọlọ́run. Àwọn ànábì Ọlọ́run wọ́n jẹ́ èèyàn kan tọ́lọ́run bá dídì ṣàlẹ́ṣà nínú ẹ̀dá, tí a sì pè ní kó tó di pé wọ́n níṣẹ́ yóò ti fún wọn ní àwọn ẹwà tó dára. Ó kéré jùlọ àwọn ànábì Ọlọ́run wọ́n ní ẹwà mẹ́rin: asíríkù, wàlẹ̀ amánàtù, wàlìfàtánàtù, wàtẹ̀blík. Àwọn ànábì Ọlọ́run wọn kì í parọ́, ẹ lè bá wọn nígbèsí ayé wọn kó parọ́ rí. Kó tó di kọ́ tẹ̀dá ànábì gan, wọ́n ti ná ẹwà dáadáa yìí. Ó yẹ sí pé ní tó bá padà gbéṣẹ́ wá, a lè gbà pé ń tọ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run náà, torí pé wà bá rán lọ́wọ́ ní wọn tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí irú tí ànábì fi pe àwọn ará Mẹ́kà níjọ́sí, àdísì ìbẹnu Sahih Bukhari, pé ní ànábì sọ́yìdà ogun òkè Sọ́fà lọ. Sọ́yìdà Sọ́fà fanada bi a'la sawti wa asbaha. Ó bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn ogun òkè Sọ́fà délé tí wọ́n tó ti ń bẹnu mọ́ṣáláṣí nísìn, nígbà náà ìta gbangba nítòsí Kaaba níbẹ̀. Ogun gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ó fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀, tó fẹ́ pé wọn tí ó wà lókè téńté kójú wọn lè ka, kó sì lè bá gbọ́ yé dáadáa, kó sì mọ̀ kí n tó fẹ́ sọ pàtàkì. Àti gbogbo wọn kójọ fashtama alayhi alqaw, àwọn èèyàn bá péjọ lé lórí. Tó bá wọn kí Muhammad ìwé eléyìí dé o ló pè wá báyìí, ẹni tí ó gbọ́ ará Mẹ́kà ń fẹ́ràn ni. Tó bá sọ fún wọn pé ní ǹjẹ́ tóun bá sọ fún yín pé ní àwọn ọkọ̀ ogun kan wọ́n ń bọ̀ lẹ́yìn òkè Sọ́fà yìí, òkè Sọ́fà tẹ́ pé mélòó náà lára rẹ̀ tí ó pọ̀ púpọ̀, kó wá sọ pé àwọn èèyàn kan kó ogun bọ̀ lẹ́yìn rẹ̀, ǹjẹ́ gbọ̀n gbọ́ kí ló sọ ní ma jarrabna alayka kadhiba. Àríkò parọ́ rí, àríkò parọ́ rí. Abẹ́ bàbá tí wàá kí wọ́n nílò inni ana nadhirun lakum bayna yaday adhabin shadid. Nígbà tí wàá sọ fún wọn pé ní ànábì Ọlọ́run lòun kìlọ̀ ìyà tó le fún bẹni tí ó bá ń sin Ọlọ́run mi lẹ́yìn Ọlọ́run. Ẹ̀rí ìbànújẹ́ bá wọn pé kí ló ń sọ. Nígbà tó rí kó tó di kó sọ tó fẹ́ sọ, wọ́n ló pọ̀ gbogbo wọn ló gbà pé olódodo ni ò parọ́ rí. Ṣùgbọ́n nígbà tí ó wá mú in tó fẹ́ mú wá fún wọn, wọ́n wá ní wọ́n ló ń pa. Ẹ̀rí falamma ja'ahum bil bayyinati qalu hadha sihrun mubin. Asatirul awwalin oríṣiríṣi tí gbogbo wọn sọ. Naam, ṣùgbọ́n àṣà in tí a fi lè ṣàpèjúwe àwọn ànábì Ọlọ́run wọn kì í parọ́. Lẹ́yìn náà al-amanatu, wọn kì í jàmbá. Láti mọ̀ pé iṣẹ́ tọ́lọ́run bá gbé lé wọn, Ọlọ́run nílé jàmbá iṣẹ́ náà, Ọlọ́run bá ṣe ìran wọn gẹ́lẹ́ náà ni wọ́n máa fi ṣe. Wọn ò ní fi kún, wọn ò sì ní yọ kúrò. A fi ń pe gbogbo àwọn tẹ́ pé à ń fi kún ẹ̀sìn náà nísìnyí, nígbà tẹ́ni tẹ́sí ti pé tọ́lọ́run bá lè sọ pé al-yawma akmaltu lakum dinakum nínú súra 5 ẹsẹ̀ 3 pé èní ó fi àwọn kan rinlẹ̀, ó ní èní ni mo pẹ́ ẹ̀sìn yín fún yín. Tọ́lọ́run bá lóun ti pé ẹ̀sìn, ó túmọ̀ sí pé kò sí pé tẹ́lẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní fún oríṣiríṣi wa, òsì wá pé 23 years àwọn ìbíjíṣẹ́ ẹwà dúró kan, àwọn ìbíjíṣẹ́ pọ̀ ẹwà dúró ọ̀rọ̀ rẹ̀ náà hadith. Ọlọ́run bá lóun tó òun ti pé léènì, káà tí wá mú kankan wá ká tó pé lẹ́sìn, ní tó clear gan ni pé kò lè jẹ́sìn. Ká máa ṣe àsọpá níbi kan ti kì wá nílò pé lẹ́yìn tó ń bá ti lọ àjọ dáradára sílẹ̀, iyyakum wa muhdathatil umur. Ẹ lọ ṣọ́ra fún tẹ́ ọ̀kadà máa dálẹ̀ nínú ẹ̀sìn. Òfin yìí náà ti kó àsákíyèsí. Ẹni tí wá lè ti máa ń gbọ́ràn ni. A kì í nítorí pé nǹkan kan wà tí ń jọ ń ṣe, àbáwọn kan tí ń ṣe afẹ́ràn wọn. Káàbí a lè fẹ́ràn èèyàn jà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ. Kódà ara wa pàápàá. Naam. Àwọn ànábì Ọlọ́run kì í jàmbá. Abẹ́rí wàlìfàtánà tí wọ́n sì máa ń já, wọ́n máa ń gbọ́n. Rí ẹ́ pé ní wọ́n lè fi ọgbọ́n jẹ́ iṣẹ́ fáwọn èèyàn. Wọ́n lè fi ọ̀nà olúgbà lè gbà kó wọn, tó lè fi gbà gbọ́. Àwọn ló jẹ́ adájọ́ láàrin àwọn èèyàn, báwo láṣì gbà ẹwú ojú ṣírí ẹni bá kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn àdísì yóò rí gbọ́ ọ̀nà táwọn ànábì sallallahu alaihi wasallam fi bá àwọn èèyàn lò, tó yẹ kó ọ̀pọ̀lọpọ̀ lẹ́sìn náà fi gbòó lẹ́nu. Abẹ́rí lẹ́yìn náà tabligh, wọ́n jẹ́ṣẹ́ Ọlọ́run bá dé góńgó. So ká wá rí nínú àwọn nǹkan wọ̀nyí, ká wá fi khiyana ìjàmbá ká fi ròyìn àwọn ànábì Ọlọ́run, jẹ́ ó bọ́ sí kò bọ́ sí o. Ó jẹ́ sí pé ní ẹ̀rí nínú àwọn ọ̀rọ̀ táwọn àbá wa ti ń sọ fún wa, eléyìí náà ni kókó ibi tí a fẹ́ pò wá sí, ẹ̀rí ọ̀nà tàgbà wọlé kó lè bá yé wa. Àwọn àbá wa gbìyànjú torí pé ẹ̀yin náà rí àjòjúmọ́ náà láyé ńlájú sí náà láwùjọ tiwa náà sí. Gbogbo ìwé táwa náà kà ní nǹkan bí 80 ní 90, ṣáà náà mọ̀ pé bí a bá tún padà sí school lẹ́ni, bí a ń jọ sí college oríṣiríṣi ta lọ ni, a rí pé
system ó ti upgrade abẹ́rẹ́ wọ́n ti upgrade rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn gbátàn àtàwọn àbá ìkànbá kí ó tẹ́ ẹ̀yìn náà nígbà àbá ṣe ń ka kí pé ìbá délé lókè nísìn gan àwọn tó ṣì ń kà bẹ́ẹ̀ ẹ̀ ṣì rí ká ẹni tí òkè gan mọ̀ kí wọ́n ṣe ń ka kí òyì olùkó dẹ́kan bákan abẹ́rẹ́ àléfòlẹ́ mi yẹ bá ṣe kútú bàbá ìgàn ẹ̀ nígbà tó ń sọ mo ti gbọ́rọ̀ nílọrin rí abẹ́rẹ́ so ọ̀nà tó ń gbà kéwú náà kọ́ àǹbàgẹ́mí àǹfìkì nìkan àléfò tó ní lọ́sẹ̀ nílòkè lọ́pẹ́ ní ṣùgbọ́n lélẹ̀ àìpẹ́ ayé ti lajú sìn alifatiha bá fatihaba tá fatihata alifatain an gbogbo ẹ̀ ti lajú nísìn so àwọn báyẹn gbìyànjú bẹ́ẹ̀ náà ni wọ́n bá tọ́ rí ìmọ̀ náà ni wọ́n kà ṣùgbọ́n náà ìmọ̀ náà kò tí ì tó dé pé a lè mọ̀ bí àdìs kan báwo la ṣe fẹ́ mọ̀ pàdé sí ìfẹsẹ̀ nílẹ̀ àmọ́ yẹn parọ́ mọ́ àdébí tó ti jẹ́wọ́ pa àwọn parọ́ gbogbo làwọn àwọn àlàyé fẹ́ mọ ibi wo làwọn ṣe máa àwọn ìwé wo ló dárúkọ àwọn èèyàn báyìí àwọn àdìs wo ni wọ́n parọ́ rẹ̀ ìyànbá ni tí wọ́n rí tẹ̀sí ìjà alẹ́ ńlásán part 1 abẹ́rẹ́ ọlọ́run ló bọ́dún tó fi lò lẹ́yìn Yorùbá kó tó di pé ọwọ́ kejì ló padà fọwọ́ kọ ọwọ́ kejì nígbà tí ó sìn nísìn fóònù mo fi ń rẹ́kọ̀dì kìíní èmi mo design ẹ̀ fúnra mi nísìn sin lórí fóònù mo sáré lọ online abẹ́rẹ́ so tíra wọn fẹ́ kà online nǹkan kan fẹ́ rí tójú mi ò ní tó nísìn sáfì mọ̀ pé ní látakú sórí pé àwọn bàbá ṣẹ́gẹ̀tì rẹ̀ tó fi lé náà tó tì síwájú kí tó sọ̀rọ̀ so àbú wọn ara níta ń sọ ní pé ní òdodo ní ká tẹ̀lé kò tí wọ́n sọ pé àwọn ẹni tí gbà tí nìkan wọn mọ̀ ṣe ara pé àníyàn wọn dáná lẹ́fì máa gbọ́kọ́ ọlọ́run bá panadẹ́bọ̀ rẹ bá gbé súnà nábì jà so ìwọ̀n bá tó ń mọ̀ nípa súnà lẹ́fì pé ẹ̀dùbà níbi omi wọn ní òkè súnà kìíní kan abẹ́rẹ́ so lẹ́fì pé àwọn àbáyẹn náà fẹ́ ṣẹ̀sìn nítọ́kọ̀ mọ̀ náà ni ìwọ̀n bá tí wọ́n mọ̀ náà ni ṣẹ́gẹ̀tì rẹ̀ so àbú wọn lọ́wọ́ sọ wọn kálukú wọn lẹ́sàn kẹ́ láníyàn rẹ̀ bá ṣe dá ṣùgbọ́n nígbà tí ṣùgbọ́n ẹ̀rí ìwà ọ̀rọ̀ kan ìwà jàǹbá tàfihàn àná ànábì ọlọ́run ilé ìjọsìn pé ní àwọn ọmọ Israẹli okùnrin ibeli àwọn ọlọ́mọ ń bá ànábì ọlọ́run bá jẹ́ àwọn jẹ́ ànábì ọkàn òjà wọn lójú tí wọn Jésù náà ní gbogbo ohun tí ó tó kàn wọ́n sọ ànábì míì wọ́n lè ló bá ọmọ rẹ̀ sùn gbogbo ẹkùnrin Genesis chapter 9 ẹ̀bá bá ń bẹ̀ okùnrin Genesis 1 Kings ẹ̀bá ànábì kan bá ọmọ rẹ̀ méjì sùn Lútù ni ẹ̀ ànábì kan níyàwó Moses Solomon lẹ́yìn tó ti níyàwó yé báyìí ó tún ní àlè pẹpẹtẹ ẹ̀dẹ̀ ń kó aláàrẹ̀ bí ìbá tẹ́kí wọn àwọn pàtàkì ń tán pé bẹ́ so ìwọlé náà lẹ́wà bá náà àwọn àfáàmì táwọn náà wà lọ kìbọn ní ìsọ̀lẹ̀ ìyá àti àwọn tíra táwọn bá wà òsì kúkú mọ̀ pé bí àbí òkútọ́ àwọn òkú tọ́ náà ni wọ́n sì kà fún wa lọ́lọ́run ti rán àfáà súnà wà ní zẹ́gẹ́ bá nàbí ṣe promise pọ́lọ́ máa padà máa mú wa tó máa padà máa kà wọ́n sí ojú ọ̀nà máa padà máa correct táwọn yẹn ti bàjẹ́ ọ̀lẹ́dínà yóò lè hóná máa sọ̀rọ̀ náà àwọn tó máa padà máa correct táwọn yẹn ti bàjẹ́ tánàbí sọ ń pa àwọn tó padà máa dé ní tó padà máa tó sì ṣe nìyẹn so àwọn èèyàn yóò máa rí wọn sí kinní torí pé tó ti mọ̀ tẹ́lẹ̀ kan ni ṣùgbọ́n tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ tó ti bàjẹ́ ni altered ẹ̀sìn náà yọ́n ṣe so wọ́n máa congratulate wọn padà ṣùgbọ́n ẹni tọ́lọ̀ bá ṣàánú yóò gbọ́ abẹ́rẹ́ náà so ló fi jẹ́ sí pé ní ká sọ pé ànábì kan ànábì Dáúdà ó rí ọmọbìnrin kan ẹlẹ́bùn ìyẹ̀wò ọmọ ta ni ìyàwó ta ní ṣe wọ́n ní ìyàwó Àwòràyá ni Àwòràyá sì jẹ́ ìkan náà olórí ọmọ ogun rẹ̀ abẹ́rẹ́ tó lè bá a fẹ́ ìyàwó Àwòràyá ń kọ́ kí ní kọ́ ṣe oníkọlọ̀ pa Àwòràyá sójú ogun ó wá fẹ́ ìyàwó náà wọ́n ti wá ní ìyàwó náà ló padà bí ànábì Sùlàímánù fún ṣé ẹ̀yin tẹ́ ń gbọ́ mi gan tẹ́ ẹ̀ tiẹ̀ jáfa gan ṣé ìwà gidi àbí wà burúkú ẹni tí ò ké ogun ṣé ẹni tí ò ṣàfàgàn ṣẹ́yìn lè wúrú ẹ̀ ṣẹ́yìn náà lè ṣe ẹ̀fẹ́ fẹ́yàwó níyàwó ẹ̀ tún pa ẹ̀ṣẹ̀ṣẹ̀ méjì ńláńlá ká máa sì yẹn fi ìròyìn àwọn ànábì ẹ wáyà tí mo tẹ̀ sísàlẹ̀ yìí pé ọlọ́run ní wòláyé kalẹ̀ ní anẹ́mọ̀lá àlẹ́mìnà nàbí yìí màtí ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ìròyìn àwọn èèyàn tó ní ìpolówó ohun àwọn wọ̀nyí làwọn tí ọlọ́run bá ti ṣe ìdẹ̀kùn ìkẹ́ rẹ̀ fún tó ti ṣe ìdẹ̀kùn rẹ̀ fún ìkẹ́ mínà nàbí yìí àwọn tó fi ṣáájú náà ta ni àwọn ànábì wàsídìkì lẹ́yìn náà àwọn àsídìkì ilé tí ìtumọ̀ rẹ̀ ń ṣe àyè yìí wàṣùwádà lẹ́yìn náà àwọn ṣùwádà àwọn tó kú ẹ̀sìn àtàwọn míì tó tún lè wà nípò wàsọ̀ọ̀lẹ́hìn àtàwọn ẹni eré ẹ wo àwọn èèpo yẹn la lẹ́yìn àwọn ẹni lójúṣe kan àwọn èèyàn tẹ́ pé wọ́n ṣe ní bú ṣùgbọ́n wọn dépò ẹni eré mùsùlùmí mùmínì lásán ni wọ́n lójúṣe kan mùsùlùmí abẹ́rẹ́ àwọn ànábì tètè lọ́ọ̀kan a fo ọgbà àwọn èyí gan tẹ́pọ̀ wọn gan lè débi wàyí a fi ròyìn àwọn ànábì Ọlọ́run ṣó bọ́sì kò bọ́sì abẹ́rẹ́ kíra
hasanatul awliya sayyiatul muqarrabin. Àwọn afá máa sọ pé ní àwọn tó jẹ́ èèyàn Ọlọ́run gan, tọ́lọ́run fẹ́ràn, tó ń tẹ̀lé láṣẹ Ọlọ́run, tó ń gbọ́ràn sọ́run lẹ́nu, tọ́lọ́run ṣàlẹ́ṣà. Iṣẹ́ tó bá ṣe tó jẹ́ pé iṣẹ́ dáadáa gan ni, irú àwọn muqarrabin, àwọn tọ́lọ́run tó fà mọ́ra náà làwọn ànábì Ọlọ́run, àwọn náà ní àkọ́kọ́. Iṣẹ́ dáadáa àwọn tó jẹ́ àwòlíyà, àwọn wòlíì, àwọn èèyàn fẹ́ Ọlọ́run, wòlíì ìgbà tó bá lọ kórí tó lọ kó sínú ilé tó lóun fa tẹ̀síbáà rọ̀ kan, wọ́n máa sìn lọ inna awliyahu illal muttaqun, tọ́lọ́run sọ nìyẹn. Àwọn tó ń jẹ́ àwọn èèyàn tòun, wọn náà làwọn tó ń páyà wọn. So wọ́n páyà Ọlọ́run náà ni, Ọlọ́run sì lò wọ́n tó ń páyà wọn. Páyà wọn túmọ̀ sí pé kò máa dé láwàdí ńlá bí kò máa èèyàn ní ṣùgbọ́n àtẹ́kọ̀ọ́ àhónà. Ànábì ní ìbẹ̀rù Ọlọ́run bá ibi ìlú wa, ó sì fọwọ́ gbẹ́yà rẹ̀, inú àyà ló wà. So tàbá tí bóyá sì wù nígbà tó sọ lẹ́nu náà láfi mọ̀ ṣàgẹ́tì ẹ̀. So tí ọ̀pọ̀lọpọ̀ náà láti rí ẹ̀bá wọn náà sì ń jẹ́wọ́ ara wọn díẹ̀díẹ̀. Ẹ jẹ́ èèyàn kẹ́ tó jẹ́ èèyàn. Kìíní kan lóríṣiríṣi tá ti ń gbọ́ tí àti ẹ̀ lè máa sọ yẹn mọ́ ní ìbàyí. Now, so kí la fẹ́ lò ń bẹ̀? Òun náà èyí tí a sì rí tó ń wù níwà káàkiri, tó ń máa mú ọtí tó sì ní tìjú, tó máa ṣe oríṣi iná gbangba tó sì ní tìjú. Àbẹ́ẹ̀rí, kọ́lọ́run kó dákun kó ṣàánú wa o. So a rí pé eléyìí kò ń ṣe ìwé àwọn ànábì Ọlọ́run. Ìwé àwọn ànábì Ọlọ́run kọ́ nìyẹn o. Eléyìí kò bọ́ sí o. Àbẹ́ẹ̀rí. So al-Mahalli tafsir Jalalayn náà làwọn àbá kú ká lọ fi bá ń bẹ́. Nínú àwọn tó sọ̀rọ̀ yìí al-Mahalli ní àwọn tó kọ́ bẹ́ẹ̀ sí nǹkan tafsir Jalalayn. Jalaluddin al-Mahalli òun ó sọ ń bẹ̀ ní tafsir Jalalayn ó sọ. Àbẹ́ẹ̀rí nínú súrà yẹn. So tó di sọ pé ní pé àwọn èèyàn méjì wá bá tó wá sọ pé ní àbẹ́ẹ̀rí òun ní àgùntàn 99, ẹnìkan lágùntàn 99, òun tó ń wá lẹ́ẹ̀kan tó wá fẹ́ gbà, àwọn yí àgùntàn 99 sí pé ìyàwó ànábì Dáúdù tó níyàwó 99, eléyìí tó níyàwó kan tún gbà. Àbẹ́ẹ̀rí ìsọkúsọ tí ṣe pa àwọn àfáà àti ṣàlàyé lórí ilé ìpele kò rí bẹ́ẹ̀ o. Tafsir Ibn Kathir lórí àyà yìí ó ṣàlàyé gédégbé pé àwọn tó sọkúsọ yá ànábì pé kò rí bẹ́ẹ̀ o. Àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà kọ́lọ́run bá san lẹ́san ní ṣàlàyé. So eléyìí ni ìròyìn tí ó dá tá máa fi rọ àwọn ànábì Ọlọ́run ọba nìyẹn. Àbẹ́ẹ̀rí ká sọ pé ànábì Ọlọ́run ọba kan ó pa nìkan torí kó lè bá àti oríṣiríṣi bẹ́ẹ̀ kò ń ṣe lé nìkan làwọn ti gbọ́ tán tí a ti máa ń gbọ́ rẹ̀ nípa àwọn ànábì Ọlọ́run ọba kò ń ṣe lé nìkan. So à ń fi eléyìí náà a fi ń pè wá sí àkíyèsí. So kọ́lọ́run kó dákun kí ó san wá lẹ́san dáadáa.